As-salatu ala nabi karim. To a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì yin Ànábì wa Muhammad. Ìrẹsì tí a fi hàn yìí tó láàrin àwa pẹ̀lú Ọlọ́run tó bá yẹ pé a bá mú díẹ̀ kú ńbẹ̀ a fẹ́ fi ba àwọn tí wọ́n fún wa jẹ́ ni ó kù àwa òkùjọ́ tá pàdé Ọlọ́run. À ń gbọ́ lérí rédíò, à ń gbọ́ lérí social media yìí pé ká jókòó ńlé oúnjẹ ń bọ̀, àwọn à ń gbọ́ wípé àṣà ni wọ́n kọ́kọ́ pín oúnjẹ fún. A sì rí mọ́tò tó ru ìrẹsì kọjá. Ìgbà tí wọ́n ru ìrẹsì yìí kọjá, wọ́n ní gbogbo mọ́gàjí ó wá. Ìgbà tí wọ́n ó pín ìrẹsì tí wọ́n fún baálé ilé kọ̀ọ̀kan rèé tí wọ́n ní kí a fi jókòó lé. Ẹni ó bá ṣàdúró oore yìí tá a bá wá dúpẹ́ fún sẹ́ni pé èèyàn ò mórí. Ogun àti yẹn fún wa nírú ìrẹsì yìí tó pọ̀ tó báyìí ni ẹni a máa gbádùn lé sẹ́ni pé kọ́lá bí èèyàn bá dé jáde lóṣù méjì sẹ́ni pé ó tó bẹ́ẹ̀. Èdè irú tí wọ́n ṣe fún wa yìí èdè ẹ̀san tó bá a mú ọlọ́mọṣà bá a fi san wọ́n tọmọtọmọ. Àmín o. Orí pé àárípọ̀rọ̀ wọn tọpẹ́ àwa mẹ̀kúnnù àjòkó lé dàrí bí iṣẹ́ lọ mọ́ tá a sì wà lábẹ́ ìjọba tíjọba wa pàtàkì wa tí wọ́n wá mọ iyì wa tí wọ́n wá fún aládùúgbò eléyìí ọlọ́mọṣà bá a san lẹ́san dédé tí wọ́n ṣe yìí. Àmínà. Bí wọ́n ti fẹ́ràn wa tó tí wọ́n fi wá gbé nǹkan ńláńlá dédé nǹkan ńláńlá báyìí ọlọ́mọṣà pín fọ́mọ wọn. Àmín. Bí wọ́n ti ṣe àdúpẹ́ àkí wọn lórí wọn tó kí. Wọ́n tún wá rántí wa nínú ilé àwọn mẹ̀kúnnù tá a já mọ́ nǹkankan tẹ́ fi rántí wa ọlọ́mọṣà àfihàn rẹ̀ rántí yín. Àmín. Wala la haula la quwwata illa billah. Gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ máa wo Nílẹ̀ Oòduà TV lórí YouTube, ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá níbi gbogbo ni.